ṣe rí pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media ó jẹ́ kí n understand kinní kan pé a lot of people wọn like Iyabo Ojo ó jẹ́ kí n understand pé àwọn míì torí pé wọ́n mọ̀ pé Iyabo ní fans lẹ̀rù ṣe ń bà wọ́n láti drag Iyabo Ojo tó ń bá wá rí pé nǹkan kan ṣẹlẹ̀ sí Iyabo tó ń bá rí pé bóyá wọ́n drag ẹ̀ fún nǹkan kan àwọn náà wọ́n á máa sọ́tù comment wọ́n máa sọ́tù fídíò kan tó máa tẹ̀ sí lára náà ṣàkíyèsí kinní yẹn ṣe mọ̀ pé mi ẹlẹ́yà tí mo kò sí nǹkan tèmi ò kì í notice eléyìí tí mi kì í sọ ló pọ̀ jù bẹ́ẹ̀ ṣe rò pé wọ́n máa ń rojọ́ yìí àwọn nǹkan tí mi kì í sọ ló pọ̀ jù ẹ wo irú ọmọ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ bíi igbá àwàrà yìí tó ń pè ní Ọpẹ́ yìí àwọn èèyàn kan wà ẹ rò pé Lizzy nìkan lọ̀tá Iyabo Ojo àwọn tí wọ́n láìkì Iyabo Ojo gan ju Lizzy kan lọ wà tó jẹ́ pé they just can't talk torí wọ́n mọ̀ pé àwa máa báyé wọn jẹ́ sórí social media ni but tó bá ti rí irú time tí Iyabo bá ń trend àbí tó bá ń drag Iyabo wọ́n á lo opportunity yẹn láti máa tẹ̀ ẹ́ sí lára mo ti notice kìíní yẹn Ọpẹ́ sọ pé ẹ máa gbọ́ nǹkan tọ́pẹ́ sọ ọ́ gbogbo yín lẹ rí wo fídíò tẹ́ ẹ̀ bá wo fídíò ẹ̀ nǹkan tó sọ ọ́nù fídíò mo fẹ́ sọ fún yín ó ní a big shame on actress Iyabo Ojo a big shame on actress Iyabo Ojo ẹ jọ̀ọ́ ibo ló ti jẹ́ pé téèyàn bá ń kóyàn mọ́ra téèyàn rò pé kó dáa fọ́mọlàkejì ẹ̀ báwo nìyẹn ṣe jẹ́ shame kéèyàn wò pé Ọlọ́run ti ṣe mí lóore ó ti dá mi lọ́lá nídìí tíátà èmi náà ti là àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn àmọ̀kọ́ tó lè dà lọ́la ẹ jẹ́ káwa náà fi wọ́n síbí báyìí kì í ṣe dandan kọ́kọ́ fi jẹun at least for the time main being wọ́n máa rọ́wọ́ mú lọ sẹ́nu what is bad in what Queen Mother is doing think about it what is bad torí mò ń rí Ọpẹ́ tó ń ṣe tọ́ Iyabo tọ́ mo máa sọ pé àwọn kan ò like Iyabo they will wait for when they are dragging her and they will be using the opportunity to drag her. That is it. Mo ń rí fídíò ẹ̀ tó ń ṣe àti Iyabo tọ́ Iyabo Ojo tọ́ ṣe bẹ́ẹ̀ sọ kí lẹ sọ fún. Fúnkẹ́ tí ò kó yín mọ́ra ẹ̀yin náà lẹ jáde ẹ̀yin Ọlọ́run èèyàn àbìdí yànyàn ẹ̀yin náà lẹ jáde tẹ́ sọ pé a kò báyàn ṣe ó nínú inú ẹ̀ ṣe kínní èèyàn tó tún bá yín ṣe náà lẹ tún ṣe kínní lẹ tún búlì. Ààrẹ má jà kan ò sí ajá má rẹ̀ ò sí bí ilé ayé ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni this is the thing that Iyabo will have to go through because under pressure ni Diamond ti jáde àfi tó bá yẹ pé ó ń fojú ṣe é fún wọn ni ẹ rí bí Fúnkẹ́ ṣe máa ń fojú love wọn after few times ó máa lé wọn dànù but Iyabo doesn't do that she will stay with you till when tó bá ti fuck up nìkan ni wọ́n fún ara ẹ máa páàkì báàgì tó máa lọ she will still stay with you. Only a big shame on actress Iyabo Ojo. How does she feel now seeing the way all these acclaimed supporters are dragging her and even calling her bully on the same platform they claimed they were fighting for her against actress Lizzy? Ṣé rí pé ọmọ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ yìí ọmọ tójú ẹ̀ dúdú bí ojú nàkí ẹ rí bó ṣe twist nǹkan tó ṣẹlẹ̀ ẹ rí bó ṣe twist ṣé àwọn èèyàn tó wá drag Iyabo ṣé wọ́n drag ẹ̀ directly ni ṣé tí ń dùn ẹ̀ Ọpẹ́ ṣé etí ń dùn ẹ̀ etí inú ẹ̀ fọ́ ṣé etí inú ẹ̀ ṣó fọ́ nígbà tó ń gbọ́ mama G tó sọ pé I love Iyabo don't get me wrong. Only how does she feel seeing the way all these acclaimed supporters are dragging her, are even calling her bully on the same platform they were claiming they were fighting for her? Kò pé anybody kò wá jà fún. Oníkálukú fẹ́ fi kó èrò jọ ni. Torí tí ò bá yẹ jẹ́ àgbé ẹ débẹ̀. Iyabo ò pé anybody kò kọ lẹ́tà bá anybody pé ẹ wá jà fún mi. In fact mo tún kò kí ń ṣe fracas o kì í ṣe inú fracas ni mo tún ti jáde o wọ́n mọra wọn on personal basis ni o that is it
mo tún ò ṣe fracas o. ànìkan tí mo tún ṣe ni mo tún fi gbẹ̀bí o. tí Ìyábọ̀ bá ń hábọ̀ mo tún pẹ̀lú ìwà burúkú tí mo tún hù, ẹ̀yin olórí burúkú yìí náà lẹ máa jáde pé ó gbolè mọ́lé, ó folè ṣe fíìmù, ó lè ní Ìyábọ̀ ń kó kiri. ẹ̀yin lẹ sọ pé olóṣó ló ń kó kiri, ẹ̀yin lẹ tún máa sọ pé olè ló tún ń kó kiri ń sìn. Ọlọ́run ló máa kó ọmọbìnrin yẹn yọ lọ́wọ́ yín. Ọlọ́run surviving mo ní surviving a day in the life of Iyabo Ojo, a day in a life. ẹ̀yin gangan irú ọpẹ́ yìí báyìí, ìwọ gangan ni ìkà ọ̀dàdá, torí kí ni Queen Mother ṣe fún ẹ? Why did you wait till this time? ṣé ìwọ ní gbogbo ayé ẹ this miserable life tó wá, ṣé o bá yàn jàre ni? tó fi wá rò pé ogún ọmọ ò lè ṣeré fógún ọdún náà. Everybody has their opinion. àwọn tó ń fight fún Ìyábọ̀ jẹ́ ìsọ kínní kan fún ẹ Ọpẹ́, ó lọ yára sọ̀rọ̀ ni. mo tún ò fight fún Ìyábọ̀, mo tún lọ use orúkọ Ìyábọ̀ láti fi jalè ni. Mama G ò fight fún Ìyábọ̀, mú bi tí Mama G ti fight fún ẹ. àwọn tá à ń jà fún Ìyábọ̀ ṣó o ṣe èrè ni? Why are you manipulating the whole situation? Even as ìgbà tí Mama G sọ pé I love Iyabo o, I love Iyabo, gbogbo wọn ló ń tẹnu wọn lórí life yẹn. So they never fought for Iyabo. The people that you're saying they were dragging her, calling her, they never fought for Iyabo. That is why ó gba ẹnu wọn tán láti sọ nǹkan tó bá wù wọ́n. Because they don't even know where the matter came from, how it started. àwọn tó jà fún Iyabo wọn ò ṣerú orí burúkú táwọn wèrè yẹn ṣe. àwọn eléyìí ò jà fún Iyabo. àwọn tó mọ bí mátà yẹn ṣe bẹ̀rẹ̀, they don't do that. Because irú ẹ̀yin olórí burúkú tẹ́ jókòó ìranù, ẹ pọ̀ tẹ́ ẹ̀ láìkì yà. In fact mo tún gan sì sàn ju ìwọ lọ. àwọn tó máa fún yàn ní backhand compliment, tó máa dúró tí ọjọ́ tó bá ti níṣòro tó wá lo ọjọ́ yẹn tó máa fi máa kanta ẹ. You all are looking, you are waiting for this woman's downfall. Ọlọ́run ò dẹ̀ ní fire fún yín. Ọlọ́run ò ní fire fún yín. ṣé mo tún jáde rí tó sọ pé Ìyábọ̀ ṣe nǹkan tí ò dá sóhun? Ìyábọ̀ ò sanwó òun. She never said that. Even owó àjọ tí mo tún lọ jí gan, Ìyábọ̀ tún bá san. So why are you giving her backhand compliment and manipulating it as if ẹni pé ṣé Ìyábọ̀ ṣe nǹkan tó wrong ni? By helping people. Look at Nigerians. By helping people. Ṣó ṣe nǹkan tó wrong ni? No, she didn't. She saw a little girl who go, okay, let me give these people opportunity of a lifetime. And those girls misuse it. It's not Iyabo's fault. It shows the kind of house they came out from. Now you are blaming, ìgbà tó yẹ kẹ́ ẹ blame Motu for the rubbish she did. You blame Queen Mother. Just imagine. You blame Queen Mother pé wípé shame on her. Ọpẹ́, ó sọ pé shame on Queen Mother. Ìyá ẹ, gbogbo ẹbí ẹ, gbogbo nǹkan tó ní láyé, ṣó lè ra bàtà ẹsẹ̀ Queen Mother? Ó ní shame on Queen Mother. Ṣé Queen Mother, ṣé ẹni sùúrù Ìyábọ̀ mo rí Ìyábọ̀ recently o. Ọpẹ́, ìyá ẹ ò lè dúró wájú Queen Mother. I saw Queen Mother recently. If you see her, gbàgbé pé ẹ̀ ń lórúkọ ẹ̀ fi ń trend. Tó bá rí sójú, wàá mọ̀ pé wàá tọ̀ ẹ̀ kọ́kọ́ béèrè pé ẹ ṣúọ̀ pé ṣé ló máa dàbí pé tó bá ń wo Beyonce? Ọlọ́run. O ò ní lè súnmọ́. Tó bá sọ pé gbogbo ọ̀rọ̀ orí burúkú tó sọ Ọpẹ́ kó wá tún sọ wájú Ìyábọ̀ Òjó, ìyá ẹ̀ ò ní dúró. O ò lè sọ ẹnu wo ló fẹ́ wàá balẹ̀ orí ìkúnlẹ̀ ló máa wà báyìí tó máa gbójú sílẹ̀ tó ò ní tó máa gbọ̀n lẹ́nu. Òjò ló kẹ́yẹlé pọ̀ màdìyẹ. Òjò ló kó ẹyẹlé pọ̀ màdìyẹ. Tó fi rò pé ìwọ náà, ìwọ social media ló fa gbogbo ìranù yìí o. Social media. Jọ̀ọ́ mo fẹ́ béèrè question kan lọ́wọ́ ẹ̀. Kí ni Ìyábọ̀ ṣe nínú gbogbo kinní tí ó dáa? Tó fi wá rò pé kó máa fún ní backhand compliment.
tó fi wá rò pé tí nǹkan kan wá ti ṣẹlẹ̀ kó gun lára bíi pé ọlọ́run mú ẹ̀yin tẹ́ ń dúró de dáhùn fún ẹ̀yin ìgan tún burú ju mo tún ń lọ ṣebí mo tún ń lo orúkọ Queen Mother láti fi jalè ni láti fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ìwọ ẹ̀ ń dúró kí nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀ wá fi gún Queen Mother lójú pé ṣé kò tán o bá burú ẹja nu lérí àbọ̀ ò bẹ́ẹ̀ gbọ́n ẹja ìwọ àtìyẹ́ ẹ̀ ò jà rí èèyàn tó bá jà lọ máa parí ẹ̀ náà so why are you making it a big deal bí pé Queen Mother cannot have issue with people. She's a human being. Are you forgetting that? Ìjà máa wáyé, nǹkan máa ṣe bí ọ̀rọ̀, wọ́n á dẹ̀ settle ẹ̀, wọ́n á dẹ̀ move past it. Eléyìí téèyàn máa fi kọ́gbọ́n, á dẹ̀ move past it. Olórí burúkú làwọn girls yìí o. Ẹ ti máa mọ̀ pé wọn ò ní ìran gidi because upbringing wọn ó shallow gan. Ẹ máa mọ̀ pé wọn ò ní ìran gidi. I'm not lying. Ẹ máa mọ̀ pé wọn ò fowó tọ́ wọn because how can you expect people not to have issues conflict nílé ayé náà ó wà lára living. Owó Yorùbá kan tún sọ pé ogún ọmọ ò lè rìn fógún ọdún. At one point àwọn kan tiẹ̀ máa realize pé àwọn àti Queen Mother ò lè ṣe oníkálukú máa wà ká jẹ́jẹ́. At one point àwọn kan máa rí pé olóore wọn ni Queen Mother wọ́n máa wá. Bí ilé ayé ṣe rí nìyẹn. How does she feel? How is she going to feel? If one go, 50 will come. Ṣorí jẹ́ sọ kíní kan fún ẹ ọpẹ́. Tí social media tó níyẹn tó bá lọ lé ní ebi máa pa ẹ́ ó máa pa ìyá ẹ̀. Queen Mother ò tọrọ coins jẹun. Ó pọ̀ létí owó lọ́wọ́. Àwọn eléyìí ò tọrọ coins jẹun. Àwọn eléyìí ò gbégbá tap. These are what they call celebrity. Tọ́n bá pa gbogbo social media lé ní ojú everybody máa dá wáyò wáyé. They máa fi wá understand the position tẹ́ wà. Tẹ́ bá ti tan data báyìí, ẹ máa rò pé ẹ lọ́pọlọ. Empty skulls, empty brain ló fi rò pé ìwọ ló lè máa sọ fún Iyabo Ojo pé ọ̀bì. Ṣèbí ò ní àwọn tó support ẹ̀ wọ́n ti wá mọ́ tán bá búlé nǹkan kí ni búlé wọn fẹ́ dáná ó máa sọ pé kí Iyabo máa dàn sí àbọ̀ ò rí bó ṣe ń glow ìjà àti ẹ̀ glow at that age ó rí bó ṣe ń glow ọpẹ́ ìyá àti ẹ̀ ṣó glow at that age lọ mú ìyá ẹ̀ jáde kó mú Iyabo Ojo mélòó ni Iyabo Ojo máa gbà lọ́wọ́ ìyá ẹ̀ tí ìyá ẹ̀ sórí burúkú nú ayé má jà sọ̀rọ̀ bẹ́yẹn. Má jà sọ̀rọ̀ bẹ́yẹn àbòsí lẹ fẹ́ ṣe yìí náà. Ẹ máa gbọ́ justification ọpẹ́ o ní they even confirm that Lizzy shaping for Iyabo and her children is justifiable because Iyabo Ojo is a big bully too. That was not what they said. Stop manipulating. Ìwọ ò ṣe jẹ́ kó ṣépè fún àwọn ọmọ àwọn ẹ̀gbọ́n ojú abẹ́ ṣó ti rí nǹkan tó dá lẹ́sìn ṣó rí pé àwọn ọmọ kan wà tí wọn ò lè lo ọpọlọ tán ní ọpọlọ tán máa twist nǹkan tó sọ. She said Lizzy is using what she have to fight. She didn't say that cursing the children is justifiable. She said Lizzy is using ṣe mọ̀ pé àwọn ọmọdé ìwọ̀n ọ̀kàwé wọn ò lọ school so they cannot comprehend that létí tí wọ́n ti drag Iyabo Ojo ni létí tí wọ́n nǹkan ẹyọ kan tó gbọ́ nìyẹn because kí ló ṣẹlẹ̀ they are not educated létí tí wọ́n ti drag Iyabo Ojo ó rí pé ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ ọ̀tọ̀ ní nǹkan tó ń sọ. Wọ́n ní nǹkan tí Lizzy lè fi jà nìyẹn ìwọ ń sọ pé wọ́n sọ pé it's justifiable. Tana máa kọ́ ọmọ ẹ̀ síta tó máa bẹ̀rẹ̀ sí máa ṣépè pé ọmọ ẹ̀ máa kú tó máa sọ pé that is justifiable. Iyabo never did anything to Lizzy. Anybody that said anything otherwise, it's easy to be manipulated by Lizzy. Nǹkan tó ń tí Mama Jean ṣe nìyẹn. When you listen to Lizzy, you will think she's the victim because she always paints this victim mentality. But tó bá mọ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀
bí kíní ìṣe bẹ̀rẹ̀ wàá mọ̀ pé lórí burúkú ni Lizzy kò sí nǹkan kan tó ṣe. She just wants people to pity her. Drama queen ni. Wọn ò fi nǹkan kan ṣe. Even gan òun ló ń fi nǹkan kan ṣe àwọn èèyàn. Wọn ò fi nǹkan kan ṣe. But torí pé àwọn mama jí yẹn, they don't know where it started from. They just jump in the middle. Ìgbà kò sí nǹkan kan wọ́n sìn. Ìgbà wọn làwọn ojú abẹ́dé. Ṣé mo how many years lórí social media? For the past 6 years, where is Ojo Abe? Where is Mama G? They don't know anything. They just jump into ìgbà tọ́rọ̀ ti settle. Ọ̀rọ̀ ti settle sí. Kò sọ̀rọ̀ mọ́. Lizzy kan ṣẹ̀sìn ni. Ìgbà tí kíní ń gbóná. Ẹ̀yin Ojo Abe ò tí exist. So tẹ́ bá jump sí ní middle. Ẹ máa sọ pé òótọ́ dẹ̀ ni tẹ́ wá lọ ń gbọ́ sáìdì ẹnìkan torí pé this is it. Ọlọ́run gan sọ pé ẹ gbọ́dọ̀ ṣe ìwádìí ohun gbogbo dájú kẹ́ẹ̀dílé tó jó òótọ́ nú ẹ̀ mọ̀. Ẹ gbọ́ ẹjọ́ ẹnìkan Mama G fi dájọ́ at 50 something. Ó gbọ́ ẹjọ́ ẹnìkan dájọ́ àgbà òṣìkà. Ṣé torí pé Iyabo ò kì í sọ̀rọ̀? Tí Iyabo bá sọ̀rọ̀ bí Lizzy ṣe ń tan kámẹ́rà lójoojúmọ́, you will understand this thing very well. But Iyabo be the bigger person. Ó mọ̀ pé òun gbé nǹkan dání tóun fẹ́ kó jábọ́ lọ́wọ́ òun. That is what she did. And she left Lizzy kó máa ṣorí ibú. She left her pé kó máa dá nìkan ṣorí ibú ẹ̀. Only they even confirmed that actress Lizzy's cursing Iyabo's children is justifiable because Iyabo Ojo is a big bully too. I want actress Iyabo Ojo to stop being too accessible to all these irresponsible people that are looking for cheap visibility and want to trend by all means. But she didn't listen to me. Torí pé tani daddy of my listens here. You are the one that will tell Iyabo Ojo, a millionaire, tó bá pa network ti Iyabo, Festus, Priscilla àti Juma papọ̀ àti Rakim wọ́n ti ń wọ billionaire. Ìwọ ọmọ ìrankíran, who be your papa? Ọpẹ́, tani daddy ẹ̀? Ìwọ lè fún yàn ní advice. O lè lọ fáwọn òbí ẹ̀ tó ń rùn pa, tó hàn ní nǹkan kan. Ní advice báyé wọ́n ṣe máa dá. Where are your siblings, your family, where are they? Inú aginjù kan náà wà ní. Táyé wọ́n rántí síbẹ̀. Ìwọ ló fẹ́ advice pé lágo mélòó? Who are these people gan-an? Ìwọ gangan ló yẹ kó sá fún because who do you think you are? Ìgbéke feeling funky. Kí rí Iyabo Ojo. Kí máa sọ fún Iyabo Ojo pé èmi mo lè advice ẹ pé I told you don't do this. Who am I to tell Iyabo? Do you know? Ó pọ̀ létí ó wúwo lọ́wọ́. You don't know who they call queen mother. Ó ju data lọ o. Gbogbo nǹkan tó ní gbogbo weapon ẹ online ló wà ó lè sọ̀rọ̀ bó ṣe wù ẹ́ ni o. If you see this woman face to face, your mama go calm down. Ìyá ẹ, mi ò sọ pé ìwọ ìyá ẹ, ìyá tó bí ẹ tó gbé ẹ wá sílé ayé, ó máa balẹ̀ ni. Ẹ gbà mí kẹ́. Ó ní ẹgbọ́n ọmọ játijàti. Ó ní I want actress Iyabo Ojo to stop being too accessible to all these irresponsible people. To stop being accessible. Ó mọ̀ pé kó wọn sínú ilé ó fi wọ́n tó lé bí furniture ni. How is she accessible to them? She needs people to help her do. Thomas sọ pé gúgúrú àtẹ̀pà èèyàn tó fẹ́ ta gúgúrú àtẹ̀pà nínú fíìmù. Ṣé Fúnkẹ́ Akíndélé ló máa gbé gúgúrú àtẹ̀pà sórí ni? These girls, they needed the opportunity and she gave it to them. Báwo ló ṣe nǹkan tí ò dá? Èèyàn tó bá máa fọ́nbù. Ọmọ ìyá ẹ̀ gan máa fọ́nbù ẹ̀ kì í ṣe pé kíní. Ìwà tó bá wà nínú èèyàn ló máa wù. That is it. Ìwà tó bá wà nínú anybody ló máa wù. You are accessible, you are not accessible. Nǹkan tó bá máa ṣe fún ẹ náà máa ṣe fún ẹ. Kókó kìíní sórí bí kìíní, she's not that person. You cannot change who somebody is. Iyabo máa ń kóyàn mọ́ra. She's not Fúnkẹ́ Akíndélé. Ó máa ń kóyàn mọ́ra. She loves people around her. She feels like when I grow, you grow. When I water you. That is how Iyabo see. That is where her happiness is. Nǹkan tí ò yé yín nìyẹn. Ibi tóun ti máa ń derive happiness ẹ̀ nìyẹn pé
okay mo ti mélé lọ sókè mo ti fẹ́ ilé lọ sókè ilé ní problem, má worry, má bá ẹ ṣe lé, má worry, má bá ẹ ṣe lé. That is where she find her happiness, uplifting people. To you, torí pé ìyẹ́ ẹ inú family yín ti ẹ lift àwọn ọmọ gan tó bí gan wọ́n rùn pa ní tábà sọ pé wọ́n fẹ́ lift anybody, so you cannot understand. Ìwọ tó wà accessible, Ọpẹ́, báwo ni life mọ́mí ẹ̀ ṣe rí? Mi ò bú ẹ o, ọ̀rọ̀ débẹ̀ ni o. You said you tell them come ma wà accessible to these irresponsible people. Ìwọ tó wà accessible, ṣé o ti di billionaire? O ní owó Iyabo, o lè bọ́ Iyabo, o lè ra lé sí Banana Island, o ní ọkọ̀ tó ń lò, o lè ṣe fíìmù millions and millions of naira, o gánú ayé. O jẹ́ keep advice ẹ lọ fún mọ́mí ẹ̀ nulẹ̀. Only I want actress Iyabo Ojo to stop being too accessible to these irresponsible people. Emma ti rí Iyabo Ojo òfin gan o. Only I told her to stop being Allah. Only that they are looking for cheap visibility and want to trend by all means, but she didn't listen to me. Oh mo ìyá. Ẹ bá mi bèrè ṣé Ọ̀tẹ́dọ́lá ni dádì ẹ ni àbí Ọkọ́ya ni dádì ẹ tí Iyabo máa fi wá gbọ́rọ̀ sí ẹ lẹ́nu. Olóṣì kí ni èjì wèrè. Èló ló wà ní account ẹ kò lè ju 100,000 yẹn. 100,000 nìyẹn o. Ìwọ ló fẹ́ advice odidi queen mother. Òpònú, who are you? Who do you think you are? The people Iyabo, it's not about publicity. The people supporting Iyabo online, they are just there. Motun, Iyabo gave her opportunity of a lifetime. Ó fi ṣe film, ó fún ní nǹkan tó máa jẹ ni. When you see Iyabo with, less privileged people, don't say that she's using them for anything. She's giving them opportunity that you and your family cannot even provide. This woman is doing things. She's a legend. She's a legend. Ìwọ gan bàbá ẹ ò lè tọ́jú ẹ. Ara failure ọ̀dá díẹ̀ nìyẹn. Ló fi jókòó sórí social media tó rò ó pé ó ti ga. Ìwọ ni kó máa advice Iyabo Ojo tó ti make ẹ̀ tán ní ayé. Olórí burúkú gẹ́ ìkan ló sọ pé kó ṣe data 2k fún òun jọ yẹn. Oríṣiríṣi làwọn arí lórí social. Èmi gan ò lè advice mi tábà sọ pé odidi queen mother. Kí ló máa gbé mi? Tí wàá sọ pé èmi ẹlẹ́yà tí mo fẹ́ ayé. Who are you? I'm serious. Òun ló sọ pé data òun ti tán kó ṣe data 2k fún òun jọ yẹn. Òun ló sọ pé òun advice Iyabo Ojo. Oríṣiríṣi òwe tí ẹ ti wá rí queen mother wa ìfín gan. Only she thought because they were cursing actress Lizzie for her, they loved her. She doesn't know all these people are basically hungry and seriously looking for what to eat. Orí ẹ̀ burú. Jẹ́ sọ kíní kan fún ẹ. Iyabo is not with them because they were cursing Lizzie. Ẹni èpè ní Lizzie no. Everybody see that what Lizzie is doing is wrong. You don't even have to like Iyabo Ojo for you to see where Lizzie is shaping for children, not Iyabo Ojo's children, no. Because most of you don't even start this saga with us. Kì í ṣe ọmọ Iyabo. Ṣé o ti rí ibi tó ti gbé ọmọ ìyálé ẹ̀ Fọlá Tinubu? Ṣé o ti rí ibi tó ti gbé birth certificate wọn jáde báyìí? Tó dẹ̀ ń wọn èpè fún gbogbo orúkọ àbísọ àwọn ọmọ yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Have you seen it before? Ṣé o rí bó ṣe kó ọmọ ojú abẹ jáde tó ń wọn èpè fún ọmọ ọba ńlá? Ọmọ ta ni ò tí gbé jáde lórí social media? Are you mad? Who is this idiot? Ọmọ ta ni Lizzie ò tí kó jáde. If you see the way Lizzie is shaping for children, you will know that they don't even have to tell you before kó tó ganu sí. Onítorí pé wọ́n ìjà wo ló ń bá Iyabo jà. Wọ́n dáwó wọ́n gbé fún Iyabo ni àbí kíni. Ṣó bẹ anybody ni. She knows that everybody is using her matter for kíni, for content creation. That is just it. The same way Lizzie said, welcome me to saga. It has nothing to do with Iyabo. Lizzie dragged herself through the mud, through this path. That is why she's getting it. That is it. She's used her mouth to say, welcome me to saga. And they gave her saga. It has nothing to do with Iyabo. That is just it. But when we see something, okay, you want people to keep quiet. And Lizzie should be doing orí burúkú yìí. Torí pé kí n ṣe family yín náà ṣe sí. Wo ọmọ Arejan. The people not come out to support Arejan. Ta ni Lizzie gbé ọmọ ẹ̀ ṣépè tí gbogbo èèyàn ò jáde. Ìgbà tó gbọ́ ọmọ Tóyìn kan ló kọ́kọ́ fi bẹ̀rẹ̀ lórí social media.
tí gbogbo èèyàn jáde tí àwọn abiyamọ jáde tí Lizzy sọ pé ilé alágbo ọmọ ló bímọ sí tí àwọn ọmọ tó bí sílé alágbo ọmọ jáde. Are you mad? Where is this girl? ṣé wọ́n ṣe bí ẹni àbò ti kú gbogbo ìgbà yẹn because I don't understand. tó ń sọ pé inú Ìyábọ̀ ń dùn torí pé wọ́n fight battle. Ìyábọ̀ ò gbé anybody kó wá jà fún. For your information, Ọpẹ́, Ìyábọ̀ ò rán anybody kó wá jà fún. Kò rán anybody iṣẹ́, kò bẹ́ anybody iṣẹ́. Tó bá wù ẹ́ kó jà fún, it's your choice. She did not ask anybody. She has moved on. A dẹ̀ ti rí pé aríyàn tó ń ṣorí ibú, gbogbo èpè tó ń ṣẹ́, a rí ibi tó ti ń jà. Òun náà ti ń ralé sínú, tó ti ń kọ́lé sí tipa garage nsìn. Tó dèrò èrò Àbújá, tó dèrò tipa garage Ìbàdàn. Tí mọ́ọ̀lù tó ti ń tàmà lánú mọ́ọ̀lù nsìn. Tí ò sí nǹkan kan mọ́, ilẹ̀ tó ń tà, ó ti di ilẹ̀ ìjọba. Ọmọ ti dọmọ ọlọ́mọ, ògo ti dògo ológo, ọkọ ti dọkọ ọlọ́kọ. Gbogbo ẹ̀ náà là ń rí. Àríyàn tẹ̀ pé ń já. So don't sit here and be manipulating. And be manipulating because ọmọ kékeré ni ẹ. If you want to do the manipulation game, my dear, àwa tún máa lo reverse manipulation fún ẹ. Bẹ́ẹ̀ ni, a tún máa reverse manipulation lé ẹ lórí. Má fi inú wá ọmọ jẹ. Ó ní imagine mo tún ojú abẹ́ and her sister dragging actress Iyabo Ojo with all Iyabo has done for them. Iyabo did not do anything for them. Mo tún ni ìyá sórí mo tún yẹn. Nǹkan tó ń dùn mo tún ni pé wọ́n yọ scene ẹ̀ kúrò. She's just pained. She's just pained because wọ́n yọ scene ẹ̀ kúrò. Because I don't even know what she's feeling like. Like, who are you? You brought pain to that woman and she shaking it. She ó tẹ̀ dábọ́ ṣe yọ scene ẹ̀ kúrò. Àwa ẹ̀ ń bẹ̀bẹ̀ fún ọmọ olórí burúkú mo tún yẹn jọ yẹn nìyẹn pé kó má yọ scene ẹ̀. Ṣó ti rí sí mo tún. Ṣó ti rí pé gbogbo nǹkan tó ṣe, ṣó ti rí bí àwọn èèyàn ṣe máa gbé. Ṣó rí pé torí tiẹ̀, ṣó rí pé orúkọ ẹ̀ tún jáde ń sìn. Ìwọ ló lọ forúkọ Queen Mother tó fi lọ jalè. Ìwọ náà ló tún mú ọ̀rọ̀ ẹ báyìí náà tún dá sílẹ̀ tó tún fi drag Queen Mother tó ń sọ pé odidi Ìyábọ̀ Òjó shame on you. Tọ́mọ ọmọ òṣì tí ò wà láti ilé gidi. Tí ò rẹ̀ bí tí ò rí nǹkan kan ṣe tí ayé ẹ̀ tó bá sọ pé kó mú certificate ẹ̀ wá pé school wo ló lọ kò ní o. Kò kàwé o. Òun ló sọ pé òun sọ fún Ìyábọ̀. Oríṣiríṣi làwọn arí lórí social media. Oh, this is so shameful and disgusting. I just hope Iyabo Ojo has learned her lesson because more is still coming. Whoa, soldier go, soldier come, do wetin you want. Ṣóorí jẹ́ sọ kíní kan fún ẹ. Ṣóorí lórí social media. Jẹ́ kí dádì ẹ lọ gbọ́. Ìyá yín ni ìyá yín màmá jẹ́. Ìyálà ìyá yín ni. Ọ̀gá ni Queen Mother. Èèyàn tó bá fẹ́ lọ kó lọ. Èèyàn tó bá fẹ́ dúró kó dúró. Nothing changed anything. The love will choke. Ṣé o gbọ́ Ọpẹ́ máa gbọ́ tétí ẹ̀ bá di láì tí ẹ̀ sìn. The love ṣe kí ni massive, it choke. Ó jinlẹ̀, ó rinlẹ̀, ó jìn gan, ó dénú ó kanlẹ̀ gbàgbé. Lẹ́ẹ̀lẹ́sìn kí ni? Tẹ́ bá pé wá ìjà yín ò ní pé lọ I swear. Ó rí mo tún bọ́ ó ti ń explain kiri láti ìjẹta tó ti ṣe. No, mo tún nǹkan ló ń explain kiri. Ó ti fẹ́ explain ẹnu ẹ̀ ti fẹ́ bó. You go dey explain tire. Tí ìjà yín bá pé wá ẹ̀ ní pé lọ. That is it. You will use Queen Mother to ṣe kíni. Ayé mo tún ti bàjẹ́ náà. Pẹ̀lú eléyìí tó ṣe ìgan, ayé ẹ̀ tún ti bàjẹ́ sí. Ó bàjẹ́ díẹ̀, bọ́n sí o ti wá lábàásìkẹ́ sí. Má sọ pé Queen Mother lẹ́sìn, má fi yẹn ṣeré pẹ̀lú wa o. Lẹ́sìn kí ni? Èèyàn tó ayé ẹ̀ bá tún fẹ́ bàjẹ́, kó tún tẹ́rì sí. Ó rí Ṣọlá pé ní báyẹ̀ ṣe bàjẹ́. Ṣé Queen Mother wa kéré ni? Ìwọ gan jẹ́ tètè mọ nǹkan tó ń sọ. Káyé ẹ̀ má tún bàjẹ́, kó má tẹ̀lé bẹ́yẹn. Torí bó ṣe wà, you are an hater in disguise, Ọpẹ́. You are an hater in disguise. You don't like Iyabo. Because if you like her, you will not talk like this. Inú ẹ̀ ń dùn torí pé wọ́n drag ẹ̀. And you made a whole video to justify that Ọlọ́run ló mú kò listen sí ẹ torí pé kí ni? Who are you? You are very very funny. Ọmọdé ló dẹ̀ ń ṣe ẹ. Ọmọdé ló ń ṣe tẹ́ bá ti lè ra data 2k sí tẹ́ ti connect wọ́n ti fi power bank charge fóònù yín díẹ̀ tó ti gbé náà kí olóṣì ọmọdé ó lè jẹ́ iPhone 1 ló wà lọ́wọ́ ẹ̀ o tó sọ pé òun fẹ́ máa advice Ìyábọ̀ Òjó iPhone 18 Pro Max. Just imagine láti bó síbò.
ibi tí Iyabo Ojo dé láyé ẹ̀ tó bá yẹ pé bí ìyá ẹ̀ ṣe nìyẹn ò ní jókòó kó sọ pé irú Iyabo Ojo ló fẹ́ lọ máa advice kí n sọ pé mo fẹ́ lọ máa advice irú Ṣadé Ọkọya ẹ̀ ní sọ pé ṣé kì í ṣe pé ìkọjá yìí nǹkan tó mọ kékeré tó ń ṣe nìyẹn. ẹ wò ẹ jẹ́ àmàlù àti ìsọ̀rọ̀ o mo fẹ́ kí lè jẹ́ last one yẹn ni o ilé akàn fífa ilé tì ní má yíwọ́ ẹ̀ wá sí sáìdì bíbá yìí o má yíwọ́ ẹ̀ wá sí sáìdì bíbá yìí ẹ̀ máa jẹ gbani péèjì ẹ̀ gan lè lọ àwọn ọmọ oró ń para kí ló fi ń ṣeré nǹkan tó ń dún ẹnu àlè sáré fi pa ẹ́ lẹ́kún pa àwọn sáré ṣó ẹ pé wá ìyá àwa lélẹ́yà àfi báyọ̀ kan ṣeré ká sáré fi pa ẹ́ lẹ́kún jẹ́ kó rí ẹ̀ pé o ó máa lọ pápápá wàá kàn sùn wá jí ò ní rí mọ́ wọ́n ti gbé sí all case settle làwọn fi ṣe fún ẹ. Ìyábọ̀ kì í ṣe èèyàn tó máa rí fín o no kì í ṣe èèyàn tó lè fi rí fín o tó bá wéèyàn tó máa rí fín ìyá ẹ̀ tó fail ẹ̀ òun ni kó lọ mú your failed mother ni kó lọ mú jẹ́ kó rí ẹ pé ọpẹ́ last one yẹn lélẹ́yìí o tá bá ń bọ́ ọmọ kékeré ṣeré tá bá ń sunkún a máa ríran o tó bá yẹ pé eré yẹn ti fẹ́ máa pọ̀ jù jẹ́ kó rí ẹ pé o torí ẹ̀ ń rí sìn báyẹn ẹ̀ lè sọ fún ọ ẹ̀ ní sọ fún sìn o a lè sáré fi nǹkan tó ń dùn ún ká sáré fi pálẹ́kún sínsìn pápápá ẹ sọ fún sí kó yí ọwọ́ ẹ̀ síwájú you can't talk kì í ṣe irú ẹ̀ tí Lizzy àti Queen Mother bá ń jà kì í ṣe ẹnu ẹ ló yẹ kán ti máa gbọ́ kì í ṣe ẹnu ẹ kó jẹ́ kó rí ẹ pé gbogbo tọrọ kọ́bọ̀ tó ń gbà yẹn o lè wàá sáré lùzì ẹ pápápá wàá tún gbé mi jáde wàá tún lùzì ẹ ká tẹ̀ fi sáré ṣe yẹn ní ọdún yìí gan wàá sáré sunkún díẹ̀ ká tó fi ẹ́ lọ́rùn lẹ̀ má jí ọwọ́ ẹ̀ wá sí sáìdì bíbá yìí and never in your life say shame on Queen Mother or call her names àjẹbẹ́ wàá sáré fi social media yẹn pàtàn once upon a time ló máa fi ṣe láyé ẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀ rí ń sìn o ẹ̀ sọ̀rọ̀ o ẹ̀ rí ń sìn o torí pé tó bá jẹ́ pé Ratel ló sọ ọ̀rọ̀ yẹn sínsìn kó sọ sí fídíò péèjì àti lọ àti sáré fojú sunkún péèjì yẹn àti sáré gbé péèjì yẹn sí ni pápápá gbogbo yín rí ọmọ yẹn ń sìn báyìí o tó ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí Queen Mother ẹ̀ sọ̀rọ̀ kò sí wàhálà ẹ̀ máa wò ó ń tì í.